Ramadan Kareem láti iléeṣẹ́ By Alesh Star TV. Látọ̀dọ̀ ìyá wa, ìyá alálùbáríkà ọmọọba Adéwùnmí Sura Ọlátàwọn Alẹ́ṣinlọ́yọ̀. Pẹ̀lú àwọn alátìlẹyìn wa, ìyá wa Prophetess Fúnmi Lucas àti ìyá wa Mọ́rọ́kẹ́ Fálóyin àti bàbá wa Honorable Bọ́lájí Pìtàn. Àwọn náà ní ká jáde lọ ká máa lọ fáwọn aláwẹ̀ lóúnjẹ. Láti bí ọdún mélòó kan la ti ń ṣe sẹ́yìn, ìyá wa dẹ̀ ti ń ṣe tipẹ́tipẹ́ kọ́lọ́run kó gbaṣẹ́ olóore wọn, kọ́lọ́run kó gbaládà wọn lágbọ́rọ̀ Ọlọ́run, gbogbo kan tó fẹ́ sí dáadáa kọ́lọ́run kó bá wọn mú wọlé àṣẹ, kọ́lọ́run má jẹ́ ká fi ọdún ilé ká fi àṣemọ́. Àwa la wá lọ́dún tó kọjá, àwa la wá lọ́dún, àwa náà tún máa wá lọ́dún tó kọ̀ lágbára Ọlọ́run. And we'll be doing this from Alesh Star TV. This is not the first time, this is the second time, this will never be the last. Amen. So touching the life of everyone, giving them the joy, happiness. I believe God is blessing people through her. So anything she demands from the Lord, I believe God will do it some plus in Jesus' name. So Alesh Star TV was still going higher because this is the way we pray to be doing it always. So shall it be in Jesus' name. Alesh Star, we will move. God bless you, bless you. God can make a show for your grace. Alesh Star TV, thank you. You didn't make our worries fade. God will bless you, ma. Now your love we dey celebrate. We dey talk like sister. You dey care like mama. Anytime we dey bitter, now your show turn up to laughter. From morning reach for night, you dey spread better vibe. Beautiful queen, you to try. Now your name we dey shout with pride. Alesh Star TV.